àwọn unification ti jáde sọ̀rọ̀ o unification ti jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá yìí nípa fídíò wọn tó jáde tẹ́ǹkò ní àwòrán yìí. Àwọn olóúnjẹ unification unification ni ẹgbẹ́ ìṣọ̀kan àwòtàbí ní ìṣọ̀kan ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù, ó bá jẹ́ Sacred, ó bá jẹ́ Internal, ó bá jẹ́ Àtúnbí Mósè, ó bá jẹ́ Ayọ̀ní o, ó bá jẹ́ Ògo Ọlọ́run conference, ó bá gbogbo conferences tó wà ní Kérúbù àti Séráfù, ẹgbẹ́ tó so wọ́n papọ̀ là ń pè ní ìṣọ̀kan, that's unification. So wọ́n ti wá jáde, wọ́n ti sọ̀rọ̀ lórí fídíò bàbá yìí wípé àṣà yẹn ò kí ṣe àṣà Kérúbù àti Séráfù, kí dẹ̀ sí nǹkan táwọn bá lọ bàbá Mósè Olúmọládé tún ọ̀la sí nìyẹn, pé wọ́n tẹ̀ ń sọ pé nǹkan tó jọmọ́ àṣà ìbọ̀rìṣà gbáà ni, pé so torí àwọn bàbá wa kan wọ́n sọ pé ẹ̀yin aláṣọ funfun ẹ fẹ́ jẹ́ káwọn mùsùlùmí máa wẹnu sí àwọn lára ẹgbẹ́ kan wò kan. Eléyìí ò kí sọ̀rọ̀ pé mùsùlùmí wẹnu sí yàn lára ó mùsùlùmí wẹnu sí yàn lára, kò sí táà ti pa ọbẹ̀ tá kan àbídùn, kò sí ẹni tó ní tiẹ̀ lára, àtàlásọ ara àtàlásọ ẹ̀mí, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn ìbílẹ̀, kò sí ibi tí àti ti kó àjì alẹ́, kò sí ẹ̀wọ̀n tó ní tiwọn lára. Ó yẹ yín, so ó kàn yẹ pé ní tilẹ̀ bá mọ́ bá ní wọ́n máa ń pè ní bàrà òní. Láàárín àwọn aláṣọ funfun àrí àwọn tí ó ní lọ́wọ́, láàárín àwọn aláṣọ ara àní àwọn tó ní lọ́wọ́, láàárín kìrìsìtẹ́nì in general àní àwọn tó ní lọ́wọ́, láàárín àwọn mùsùlùmí náà àní àwọn tó ní lọ́wọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí bàbá yẹn ṣe àwọn kan wò ní wò pé kò sí nǹkan tó burú ńbẹ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan la máa ń wá ń ṣe lórí social media, because reason délé yìí o, nígbà táwọn kan máa padà máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ spiritual, pé ọ̀rọ̀ spiritual ń gbà mí ó kọjá nǹkan téèyàn máa ń fi ojú tara wò, pé tá a bá wò ní ìtàn Èlíṣà àti Èlíjà, ẹ rí i pé nígbà tí Èlíjà ń lọ tí Èlíṣà fẹ́ ra mú aṣọ ẹ̀yà mọ́ lọ́wọ́, aṣọ yẹn ó padà lò fún iṣẹ́ ìyanu. Wọ́n tó bá jẹ́ ayé ìsìn ọmọ àwọn ọmọ pé ordinary aṣọ definitely bí nǹkan wà lára aṣọ yẹn ni, pé àràmọ́tà ń pè ní nǹkan ẹ̀mí nìyẹn, ó dìp gidi. Àwọn kan ló ń sọ wọ́n ní nǹkan tí bàbá yẹn ṣe pé as long as tó yẹ pé kì í ṣe pé ó gbé kòkò kan síwájú ó gbé òrìṣà kan síwájú ó ń tapo sí nǹkan kan, pé so pé ó ṣeé ṣe kó jẹ́ ara àṣírí tó rọ̀ mọ́ nǹkan ẹ̀mí nìyẹn, pé as long as kì í ṣe pé ó sì gbẹ́rẹ́ fún lórí social media, kì í ṣe pé ó jẹ́ ta ìpolè lórí kò ta díẹ̀ yẹn lórí, ṣùgbọ́n ó wá jẹ́ nǹkan tí ó ṣe kò sí ẹ̀yàn tó ṣe nǹkan tí èmi kàn rí ni wípé irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó yẹ kí wọ́n máa display lórí social media. Àwọn kan wà tó yẹ pé kò dákẹ́ wọ́n máa display lórí social media tó bá ti jẹ́ àṣírí wòlíì. Dáàbò pé máa ń wọ àwọn kan tó máa ní ẹ̀mí gòkè ní church àwọn tẹ́ ẹ wá máa rìkọ́ọ̀dù ẹ̀ ibi tẹ́lẹ̀ mi ẹ ti ń jíṣẹ́ onítumọ̀ ìwà dáradára ni ìwà tó onítumọ̀ gbáà ni ẹ wá máa rìkọ́ọ̀dù ẹ̀ ibi tẹ́lẹ̀ mi ẹ ti ń jíṣẹ́ fún yàn, ẹni tó yẹ pé ẹlẹ́mi àwọn fámìlì ẹ̀ gan wọ́n ti gbọ́ iṣẹ́ tẹ́lẹ̀ mi jẹ́ fún, wọ́n sì ń fi dán mọ́ wọ́n ń fi dán mọ́ ẹ̀ tó wá ń gbé àṣírí ayé ẹni wá social media. Lẹ́yìn ẹlòmíì mo máa ń wo bí táwọn mi tẹ́ ẹlẹ́mi wọn sí, àwọn pé kì í ṣe gbogbo church ló lè dàbí cathedral, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa display lórí social media. But social media ti fẹ́ ya àwọn kan níwèé pé wọ́n ti ẹ̀ kò sí tí wọ́n lè display lórí social media tó yẹ kó rí bẹ́ẹ̀. Sọ ara ìṣiṣẹ́ tí àwọn bàbá yìí ṣe lélẹ́yìí, àṣírí wòlíì wà lóòótọ́, iṣẹ́ wòlíì wà, yes iṣẹ́ wòlíì wà, bí sọ pé àṣírí wa ń bẹ pẹ̀lú àwọn tó mọ̀, iṣẹ́ wòlíì wà, àṣírí wòlíì wà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ tẹ́ máa gbọ́ àṣírí social media. Though àwọn unification wọ́n ti tako ìwà yẹn pé kò sínú doctrine CNS and which is true, wọ́n ní kò sínú àṣà àti CNS, ṣé ń gbọ́ mi? So mo ní kí n wá update wa lórí ẹ̀ ni, mo ní kí n wá update wa lórí ẹ̀ ni, mo ti wá fi àṣírí ìjọ gbogbo ẹ̀yin ìjọ tó kù ẹjọ́ ẹ̀yìn jọ̀wọ́ sẹ́rí àmọye nǹkan táwa náà níwọ̀n bàtà délé ayé yìí, àmọye nǹkan tó dùn wá ti rí, àmọye wòlíì mi tàti kámọ́ kọ́nà dáadáa, àmọye pastor tàti kámọ́ kọ́nà dáadáa. So mi ní fẹ́ kí àwọn Pentecostals kankan máa wá sórí sísun náà sọ pé ẹ̀yin aláṣẹ fún gbákanwò kan, ìyẹn ni mi ní fẹ́ kéèyàn kí wọ́n bọ̀ mí lẹ́nu the level yẹn. So tẹ́nìkan bá sin nǹkan tó dá láàrin gbogbo aláṣẹ fún ìyọ̀ tó máa ti gbogbo aláṣẹ fún ní ò dáa, tẹ́nìkan bá dẹ̀ sin nǹkan tó dá láàrin Pentecostals kì í sin ìyọ̀ tó máa ti gbogbo wọn ní ò dáa, ẹni tó bá ṣe nìkan bá wí ìka tó bá ṣe nìkan bá gé. And as long as tí àwọn unification ti jáde
tí wọ́n ti condemn irú wa bàbá yẹn wù pé kò sínú doctrine CNS so ó yẹ kí ẹ ti mọ̀ pé kì í ṣe gbogbo CNS ló ń ṣe nìyẹn pé most àwọn nǹkan mìíràn tó pé àwọn oníwà ń display social media tó pé kì í ṣe gbogbo CNS ló ń ṣe kò jẹ́ sí lórí lóko sí ọba mùsùlùmí ẹ̀ tún láṣẹ ẹ̀ wò gbà tọrọ àpótí ẹ̀rí ṣẹlẹ̀ mo ti gbogbo ẹnu sọ àpótí ẹ̀rí òkè ṣe doctrine CNS because mo bàbá mùsùlùmí ẹ̀ tún láṣẹ tọ́nà bí kí ló bá ti sá fún wọn láì fi kúrò lókè pẹ̀ kò ní àpótí ẹ̀rí kò ní àpótí ẹ̀rí ṣé ń gbọ́ mi lẹ́yìn káwọn míì wọ́n aṣọ blue mọ́ red mọ́ purple mọ́ yellow kan wá gbé sọ́run kan máa kó oríṣiríṣi orúkọ sí adéyẹtẹ́ mọ́ túmọ̀ adéyẹtẹ́ mọ́ túmọ̀ gbogbo àwọn ọ̀bá lọ́wọ́ mọ́ṣọ́ máa ládé tán ọ̀la sí so kì í sí gbogbo kérébù ló ń ṣe ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ so dáàbò tó pé tẹ́ bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìka tó bá ṣẹ̀ ní kọ́ bá gé ó jẹ́ nǹkan tí mi fẹ́ sọ this is Adeomade bye for now. Adeomade, advocate for the masses.